أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أو الصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين أدعوك فولون أشكيك فنبا محمد صلى الله عليه وسلم topic wa ọ̀nà láti rí yẹn ẹ̀kọ́ mọ́ṣáláṣí tán ẹ wá sọ lórúkọ ẹ̀sọ́ àyè kan nínú mọ́ṣáláṣí yín lórúkọ olórin fújì àtàwọn míì bẹ́ẹ̀ ǹjẹ́ eléyìí ṣó bójúmu ǹjẹ́ eléyìí bójúmu bí ẹ̀kọ́ mọ́ṣáláṣí yín tán ẹ sọ àwọn àyè kan nínú mọ́ṣáláṣí yín lórúkọ onífújì ǹjẹ́ eléyìí bójúmu ó lágbára mùsíbà ńlá mo lélẹ́yìí Ọlọ́run là wá níbi mùsíbà yín àfáà wọ̀nyí nílẹ̀ Yorùbá Ọlọ́run kó là wá níbi mùsíbà yín o Ọlọ́run má jẹ́ kí mùsíbà yín Ọlọ́run má jẹ́ ó kọlù wá ọlọ́mọdé ó kọlù wá ó ṣẹ̀rí béèyàn bá ń wá yìí àpọ́nlé àgbéga fáàrí lọ síbi tí kò bá lẹ́tọ̀ọ́ kéèyàn wà lọ ìyẹpẹrẹ ni ó padà bá bọ̀ ń bẹ̀ ìyẹpẹrẹ òun ni ó padà bá bọ̀ ń bẹ̀ ìyẹpẹrẹ nìyí ẹ wá iyì yín àpọ́nlé yín lọ sọ́dọ̀ àwọn ẹni rè ẹ má wà lọ sọ́dọ̀ àwọn òbílẹ̀jẹ́ èèyàn inú àwọn ọ̀bàyéjẹ́ tó bayé jẹ́ inú àwọn tó bayé jẹ́ lénìí olórin wọ́n jẹ́ kan gbogbo èyíkéyìí orin tó bá wù kó máa kọ yálà ó jẹ́ olórin fújì ó jẹ́ olórin hip hop ojú olórin reggae àbí kí lẹ ti ń pè ojú olórin àtàwọn mùsùlùmí tí ò gbádùn tó láwọn olórin ìsìláàmù àwọn mùsùlùmí tí ò gbádùn ti ń kọrin èyíkéyìí orin tó bá wù kó máa kọ tó bá ti jáwọn akọrin tí wọ́n ń lo orin iṣẹ́ tó wà instrumental ọba yìí jẹ́ ní gbogbo wọn inú àwọn tó ba yìí jẹ́ lénìí olórin jẹ́ kan kó wá jẹ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn àfáà rọ̀lẹ́ ayé ẹ̀yin àfáà àsìkò tá a wà yìí ẹ̀yin àfáà ìgbàlódé ẹ̀yin àfáà celebrity ẹ̀yin àfáà aláfẹ́fẹ́ yẹyẹ ẹ̀yin àfáà alátẹnujẹ ẹ̀yin àfáà aláìmọ̀ tó kàn ẹ kọ́ mọ́ṣáláṣí tán béèyàn bá ṣiṣẹ́ ṣebí yóò bẹ lọ́hùn kó tẹ́wọ́ gbaṣẹ́ òun kọ́lọ̀ ń tẹ́wọ́ gbaṣẹ́ èèyàn ó juṣẹ́ tá a ṣe lọ kọ́lọ̀ ń tẹ́wọ́ gba ìrun kíkí ó jùnú tá a kí lọ ṣòtínsìn kọ̀búùlù tẹ́ ń wò yẹn kọ̀búùlù ó lágbára ju iṣẹ́ tá a ṣe lọ kọ́lọ̀ ń tẹ́wọ́ gbaṣẹ́ èèyàn ó juṣẹ́ tá a ṣe yẹn lọ iṣẹ́ olóore tá a bá ṣe torí tá a bá ṣiṣẹ́ olóore tọ́lọ́hun ò bá tẹ́wọ́ gbà kí láǹfààní ṣíṣe tá a ṣe kí wá la ṣe fún à ń ṣe kọ́lọ́mbà lè gbà á nì Ànábì wa Ibrahim òun àtọmọ rẹ̀ àwọn náà kópa nínú Kaaba ilé Olúwa nígbà wọ́n parí rẹ̀ tí wọ́n parí tiwọn torí pé àwọn mẹ́wàá ni wọ́n kópa lórí Kaaba àwọn mẹ́wàá ni wọ́n kọ́ Kaaba Malaikatu Rahmani nínú bẹ́ẹ̀ ṣó ti yé àwọn mẹ́wàá ló kópa àwọn màláíkà jẹ́ kan náà tó kópa nínú Kaaba ànábì wa Ádámù jẹ́ kan náà tó kópa nínú Kaaba kódà ànábì wa Ádámù làkọ́kọ́ ẹni tó ṣe tọ̀wáàfù rẹ̀ ṣó ti yé ànábì wa Ibrahimu àtọmọ rẹ̀ Ismailu wọ́n bẹ lóhùn gbà wọ́n kópa tiwọn tí wọ́n parí Kaaba tí wọ́n kọ́ tó fẹ́ kọ́ lára rẹ̀ wọ́n ní Rabbana taqabbal minna wọ́n ló ń gbà lọ́wọ́ wa àwọn ẹni Ọlọ́run àwọn ẹni ire
bó bá ṣiṣẹ́ mo ń fiṣẹ́ wọn ṣe fáàrí, mo ń sọ dayẹyẹ, mo ń sọ di pátì, mo bẹ̀ lóhùn kó tẹ́wọ́ gbà ní, mo máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsí pẹ̀lẹ́kùtù, wọ́n máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsí. Yorùbá náà á ní bíṣu ẹni bàtà ń dáwọ́ bò ní. Ẹ̀yin àfáà celebrity tèní àfi kẹ́ ẹ pariwo kí gbogbo ayé gbọ́. Tá a bá sọ ẹ̀ là ń ṣe lára yín, ẹ dákun kí lẹ ní tá à ní. Kí lẹ ní tá à ní? Mọ́ṣáláṣí kankan lèmi tí ń kírun, mọ́ṣáláṣí kankan lèmi tí ń kọ́ ọmọ ń kíw. Ṣé bá ibì kan làwọn náà ti bẹ̀rẹ̀, ibì kan la bá délé ní kọ́nà báwa náà yọrí ẹ̀. Àìmọye mọ́ṣáláṣí táwọn àfáà súnà ti kọ́, èwo ló ṣe patí ló ṣayẹyẹ, ló sọ ọ́ di wàhálà, ló sọ ọ́ di sẹrímọ́nì bíi tiyín. ń tà ń bá yín sọnù ẹni à ń ṣe lára yín ni, à ń ṣe lára, à ń ṣe kèéta. Kí lè ṣe tó nítumọ̀ tá a fẹ́ lá? Kí la fẹ́ lá lára yín? Kí lè ṣe tó nítumọ̀ tá a fẹ́ lá? Gbogbo àwọn olórin onífújì ọ̀bàyéjẹ́ tẹ́ ń wá iyì àtàpọ́nlé ọ̀dọ̀ wọn yìí, ẹ lè bá iyì bọ̀, ìyẹpẹrẹ lẹ́ẹ̀ bá pàdé ńbẹ̀, wallahi lazim. Ẹ máa jẹ́yàn yẹn wájú Ọlọ́run ni, ẹ lè tibẹ̀ níyì. Ànábì sallallahu alayhi wa sallam ó sọ́nà hadithu kan. Ànábì ní waju'ila dhullu was-sagaru. Ọ̀tọ̀ ni sìgọ́rù, ọ̀tọ̀ ni sọ̀gọ́rù. Sìgọ́rù tó máa jẹ́ jámù fún sọ̀gírù ọ̀tọ̀. Mo mọ̀ tí mo ń ké o. Sọ̀gọ́rù mufrọ́dù lòun fúnra rẹ̀. Ó yàtọ̀ sí sìgọ́rù. Sìgọ́rù tó jẹ́ jámù sọ̀gírù ọ̀tọ̀. Sọ̀gọ́rù lélẹ̀ tí mo ń ké. Ànábì mọ̀ tó wí. Ìtànàbí wí lásìtù. Ọ̀gá wa nìyẹn nínú mímọ̀. Ànábì ní waju'ila dhullu was-sagaru ala man khalafa amri. Gbọ́dọ̀ bí ti wí nù. Ànábì ní waju'ila dhullu was-sagaru. Ìyẹpẹrẹ, dhullu àti sagaru ọmọ pẹ̀tàrọ̀ di fáàní. Méjèèjì a máa tú ara wọn ni. Ànábì ní iyì, ìyẹpẹrẹ, àbùkù, ìdójútì, yẹ̀yẹ́ ó ń bẹ ala man khalafa amri, yóò máa bẹ fún ẹni tó bá ti yapa àṣẹ mi Ànábì sallallahu alayhi wa sallam. Ẹni bá ti ṣe ń tẹ́mi Ànábì ò ṣe nínú ẹ̀sìn wa yìí, ìyẹpẹrẹ ni ó máa jẹ́ tiẹ̀, kò ní báyìí pàdé ń bẹ̀, kò ní ní iyì nídìí ẹ̀. Tálẹ́ wá fi ti yín jọ. Ẹ̀yin ilẹ̀ máa ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn onífújì, àwọn olórin. Ẹ wo àfáà tó kọ́ mọ́ṣáláṣí, gbọ́ ẹ kọ́ mọ́ṣáláṣí, ẹ lè ṣe ọ́fíìsì àwọn àfáà, ẹ dá lè kí wílẹ̀ síbẹ̀. Alhamdulillah, adúpẹ́ fọ́lọ́run. Ẹ ti kọ́ mọ́ṣáláṣí, kọ́ máa kírun, kẹsì máa sọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀. Bá jẹ́ pọ̀rọ̀ Ọlọ́run ló ń sọ ńbẹ̀, tẹ́ ẹ ṣe bídíà, tẹ́ ẹ kó lù ọbẹ̀ kọ́ máa lù, tẹ́ ẹ tẹ iyẹ̀pẹ̀ ńbẹ̀, tẹ́ ẹ wọṣẹ́ fáwọn èèyàn, tẹ́ ẹ dá bídíà alẹ́ àdádálẹ̀ ẹ̀sìn ńbẹ̀, tẹ́ ẹ sọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì, tẹ́ ẹ ń káwọn èèyàn ní ẹ̀sìn, tẹ́ tí wọ́n ń kọ́ wọn ní kéwú. Masha Allah. Kí ló fi ń dáa tó? Ṣé ti ń sìn? Ma ahsanahu. Kí ló fi ń dáa tó bẹ́ẹ̀? Ìyẹn dáa. Àmọ́ tẹ́ ẹ bá dáálẹ̀ tẹ́ ẹ kọ́ tán, nǹkan mi lẹ́ẹ̀ máa ṣe ń bẹ̀. Nígbà ẹ wá kọ́ tán, ẹ wá bẹ̀rẹ̀ sí ní dájọ́ sẹ́rímọ́nì. Ìjọ tó kìjímọ̀ ọ̀tọ̀, ìjọ tẹ́ ẹ ṣí ọ̀tọ̀, ìjọ wáàsí ọ̀tọ̀, ìjọ gbá ọ̀tọ̀, ìjọ àwo ọ̀tọ̀. Kí ló le tó yẹn? Ẹ wá sí bàǹbàrí ẹ wá fọ́fìtì, ẹ wá bàjẹ́ pátápátá, ẹ wá ní staircase àti ẹnu ọ̀nà olórúkọ onífújì kan lẹ fi sọ, ẹ fi sórí onífújì lẹ wá pè sáàárín, ẹ wá sọ olórúkọ staircase àti ẹnu ọ̀nà, ẹ wá tó kọ ẹ tún láyà, ẹ tún kọ sínú mọ́ṣáláṣí ilé Ọlọ́run, ẹ tún kọ síbẹ̀ wípé Alhaji lágbájá tàmẹ̀dù onífújì yìí ó door and staircase kó máa jẹ́ tiẹ̀, ẹ tún kọ sínú mọ́ṣáláṣí. Àtàwọn mi bẹ́ẹ̀, ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ wá dá ìjókòó sáàárín, ẹ wá yìn, ẹ wá lọ́mọlúàbí ni, èèyàn dáadáa ni, igbá ni àwo ni, ẹni Ọlọ́run ni, olólùfẹ́ Ọlọ́run ni, ẹni tó ní ń kọrin ayé nìyẹn, ẹni Ọlọ́run ni. Lẹ́nu yín ọ̀rọ̀ ọbú lẹ́nu ẹyẹ.
bẹ́yìn ó bà jẹ́ ni ọlọ́run àwa jó ní fújì olórin ọba yìí jẹ́ yóò wá jẹ́ ni ọlọ́run. ẹ̀yin Sufi kí ló rọ́ọ̀lù yìí tẹ̀ dẹni ọlọ́run mọ́? ó ń bẹ nínú yín tí ó pe pòkí ọ̀daràn èèyàn lẹ́ni ọlọ́run fún wa, ó ń bẹ nínú yín tí ó pe wèrè lẹ́ni ọlọ́run fún wa. ẹ sì fẹ́ bà yí jẹ́, ẹ fẹ́ bẹ̀sì jẹ́, ẹ sì bẹ̀rù ọlọ́run. Ànábì ní waju'ila dhullu was-sagaru, ìyẹpẹrẹ àbùkù ala man khalafa amri, kó máa bá gbogbo ẹni tó bá ti yapa àṣẹ èmi Ànábì, tó bá ti yapa súnà èmi Ànábì, tó bá ṣe tiẹ̀ tó yàtọ̀ sí bí mi Ànábì ṣe gbé kalẹ̀, ìyẹpẹrẹ kó máa jẹ́ tiẹ̀. kò sí nínú tànàbí mú wá, kò sí nínú tànàbí pèpè sí. ká kọ́ mọ́ṣáláṣí, ká sọ di party ceremony. ẹlẹ́ẹ̀kejì ká wá jẹ pé ẹnu àwọn ọba yìí jẹ́yàn láàforí ẹ̀ pé mọ́ṣáláṣí, láàforí ẹ̀ sọ mọ́ṣáláṣí. a gbọ́dọ̀ fi ààyè kan nínú mọ́ṣáláṣí ilé Ọlọ́run ká fi sọrí olórin onífújì. kódà pàápàá jùlọ kó tún jálè kí ó ta tún fẹ́ máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ onífújì. bẹ́ẹ̀ bá gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ náà ẹ ṣe thank you fún kó máa bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ bá ní ṣe wáàsí fún kó fi ṣe aburú tó ń ṣe lẹ̀ ìwú tún ní kẹtù wa máa kọjá àlà. onífújì yìí tí wọ́n ń sọ wípé bóun ti wà yìí ààyè yẹn ó ní mọ́ṣáláṣí yẹn náà ní lọ́dún tó kọjá lòun ti béèrè pé iṣẹ́ fújì tóun ṣe yìí ó ní tóun kọ́ yìí ṣé òun lè rí ọ̀nà ọlọ́mbẹ̀, ṣé òun lè wọ àlùjánnà látara ẹ̀, ṣé ó lè gbé òun wọ àlùjánnà? iṣẹ́ fújì yìí ṣé ó lè gbé òun wọ àlùjánnà, ṣé òun lè wọ àlùjánnà pẹ̀lú bóun ṣe kọ fújì yìí? ó lè dẹ̀ dáhùn lóhùn pé bẹ́ẹ̀ ni. ẹ wo, ó ti sọ yín di ọ̀daràn wájú Ọlọ́run yẹn àfáwọn yìí. ó ti sọ yín di ọ̀daràn tó bá jẹ́ àlùkìyámọ̀. ọ̀rọ̀ tó sọ yìí yóò tún sọ, àwọn màláíkà ti rẹ́kọ̀dù ẹ̀, wọ́n ti kọ́lẹ̀, wọ́n wà pílẹ̀, wọ́n wà tún bí ọ̀rọ̀ tó sọ láyé tó bí ó yà tún sọ, yóò tún sọ wájú ẹ̀yin afá ẹ̀ sì dá olóhùn pé ilẹ̀ sọ bẹ́ẹ̀ pé kó máa kọ́ nìṣó. ibi tó rẹ̀ bá já sí lọ́rọ̀ tí inú jà sí. ṣùtì ẹ padà síbi ọ̀rọ̀ ẹ̀sìn. Ànábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ bá lẹ̀ ní tẹ̀lé àṣẹ èmi Ànábì, tẹ́ bá lẹ̀ ní tẹ̀lé tọ́lọ́run kẹ́ tẹ̀lé tèmi Ànábì tí mo rán sí yín. tẹ́ bá ní ṣe Islam bẹ́ẹ̀ mi Ànábì ti mú wá, tẹ́ bá fẹ́ máa ṣe tí ń lọ́tọ̀ tó fẹ́ bàjẹ́ torí iyì, torí owó, torí afẹ́fẹ́ yẹyẹ. Ànábì sallallahu alaihi wasallam ní sallallahu alaykum dhullan, Ọlọ́run dẹ ìyẹpẹrẹ sí yín. La yanzi'uhu, Ọlọ́run ní yọ ìyẹpẹrẹ kúrò lára yín. Hatta tarji'u ila dinikum, títí àfìgbà tẹ́ bá tó padà síbi àlámọ̀rí ẹ̀sìn bó ti wà látànà. ẹ̀gbọ́n tí Umar wí ni, Umar ibn al-Khattab radiyallahu anhu. ó ní inna kunna adalla qawmin, inna kunna adalla qawmin. Umar ní àwa lajẹ́ èèyàn yẹpẹrẹ jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbà Islam náà. ó láwọn làwọn yẹpẹrẹ jù káwọn tó gbà Islam. ìyẹn yẹpẹrẹ tó yẹpẹrẹ jù ní ayé làwọn. ó ní fa'azzanallahu bil Islam, Islam yìí lọ́lọ́run fi kó yìí bá wa. Ọlọ́run tàtàrà Islam ṣe wálé ní abíyí ni. Islam lọ́lọ́run fi ṣàgbéga wálé fi pọ́n wálé. mọ̀ bí lọ́n bíbẹ̀ ó ní káwọn tó gbà Islam àyẹn yẹpẹrẹ tó yẹpẹrẹ jù ní ayé làwọn. Ọlọ́run wá fi Islam buyì kún àwọn. ó ní famahama natlub, àbúbọ̀ yìí sọ. ó ní famahama natlub izza, ó ní kò sí bá a ṣe lè wá iyì tó bigoyiri mọ́ a'azzanallahu bi, tá a bá fi lè wá iyì lọ síbi nǹkan mi tó yàtọ̀ sí tọ́lọ́run torí ẹ̀ pọ́n wálé. tá a bá wá iyì àpọ́nlé lọ síbi nǹkan mi lẹ́yìn ìsìláàmù yìí, tá a bá tún wá àpọ́nlé yìí lọ bòmí, ó ní adallanallahu, Ọlọ́run yẹpẹrẹ wa nù. Ọlọ́run ti fi ìsìláàmù pọ́n àfáàlé. ẹni bá ti kéwù tó jẹ́ mùsùlùmí tí ń ṣe ẹ̀sìn, Ọlọ́run ti fi ìsìláàmù pọ́n lé. ó máa wá wáyé àpọ́nlé lọ́dọ̀ àwọn onífújì, àwọn ẹni ibi. ẹ̀yin ẹjú ohun tí ìsìláàmù wí fún wọn ń tó gbé dání kì í ṣàrẹ̀ ẹ̀sìn wa, ìsìláàmù ò lọ́wọ́ sí. ẹ wá kọ́ mọ́ṣáláṣí, ẹ wá sọ lórúkọ onífújì. ẹ̀yin àfáà yẹn máa bàjẹ́ ní ayé o, ó máa burú fún yín o. ó rí orúkọ àwọn ẹni ire kò fi sọ mọ́ṣáláṣí yẹn. tẹ́ bá rí àwọn àfáà súnà tó bá kọ́ mọ́ṣáláṣí àbílẹ̀ kéwù,
ṣòtí wọ́n lè ní masjidu Abi Huraira, masjidu Abi Huraira, Abu Huraira mosque, orúkọ sàábé ni wọ́n sọ yẹn. Masjidu Abi Bakr, ṣòtí madrasatu Umar bin al-Khattab, madrasatu Umar bin al-Khattab, madrasatu Umar bin al-Khattab, ilé kéwú Umar bin al-Khattab làwọn sọ. A rí inú àwọn ilé kéwú tó yẹ pé orúkọ Umar ni wọ́n fi sọ. Madrasatu Mu'adh bin Jabal ó wà. A rí inú àwọn afásúnà tó sọ̀rọ̀ dálé kéwú lẹ̀, ó wà sọ lórúkọ Mu'adh bin Jabal, sàbí Ànábì. Àwọn afásúnà ẹ lọ wo orúkọ táwọn máa fi ń sọ lé kéwú wọn. Wọ́n fi lé kéwú wọn péré àwọn sàhábà, wọ́n fi sọ lé àwọn sàhábà àwọn ẹni ire. Báwọn afásúnà ṣe ń ṣe nù. Àwọn sàhábà àwọn ẹni ire ló máa ń fi orúkọ mọ́ṣáláṣí àti ààyè wọn sọ. Bẹ́ẹ̀ lọ ní mọ́ṣáláṣí Masjidu Abi Bakr ẹ lọ wo, àwọn ẹni ire ló máa ń fi orúkọ mọ́ṣáláṣí wọn sọ àti lè kí wọn. Ẹ̀yin kọ́ tí ẹ fi porí onífújì, ó má bàjẹ́ fún yín o. Onífújì náà wá ń sọ̀rọ̀, ẹ wá ń pọ́nlé, ẹ ń bàbàrà rẹ̀ lórí ìbàjẹ́. Tí ẹ fẹ́ kó kọrin fújì kúkúkú, ẹni tó lóun ti ń wọ 56, 57, ṣé òun tẹ́ ẹ fẹ́ kó kúlé lórí nìyí? Kẹ́yìn tí ẹ jẹ́ sábàbí oríire fún, kó tàtàrà yín kúrò nídìí iṣẹ́ fújì, kó paṣẹ ìṣù tì, kó tàtàrà yín máa ṣe Islam gidi, kó paṣẹ fújì, kò lóore fún yín, ẹ kú sí di fújì. Tó bá níṣòro máa jẹ́ lọ́lá kìyàmá yìí náà níṣòro ẹ̀yàn fáwọn yìí. Ó sì bí yín léèrè bó ti jẹ́ pé òun náà kò fẹ́ fi ilẹ̀ torí ó dáwọn àfáà gidi mọ̀. Ẹ̀yin àfáà, ṣé bàbá Kàmálì ṣerú ẹ̀ ní àwọn àfáà wa ilẹ̀ Yorùbá? Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ bàbá náà, bá ṣàlékún àforíjì wọn. Bàbá Lágbàjì ṣọ́ ṣerú ẹ̀, bàbá Lámúnigun Tanu ṣọ́ ṣerú ẹ̀, bàbá Sheikh Adam Abdullahi Ìlọrí ṣe wọ́n ṣerú ẹ̀. Wọ́n kọ́ mọ́ṣáláṣí, wọ́n kọ́ lé kéwú. Èwo ni wọ́n fi porí onífújì olórin nínú wọn, àbí kò sólórin lásìkò tiwọn náà ni? Ẹ jẹ́ máa bára wa sọ dúdú ọ̀rọ̀. Onífújì yìí ń gbà tẹ́ wá sọ ààyè nínú àwọn ààyè mọ́ṣáláṣí tẹ́ sọ lórúkọ onífújì. Onífújì náà wá ń sọ wípé òun náà wá ń fi ń dá orúkọ yẹn padà sọ́dọ̀ ọ̀gá àwọn tó dáṣẹ́ fújì ilẹ̀. Olórúkọ rẹ̀ lòun náà fi sọ. Òun fi ọ̀nà ọ̀gá òun tó dáṣẹ́ fújì ilẹ̀ àti gbogbo onífújì pátá nínú mọ́ṣáláṣí ilé Ọlọ́run. Ṣé rí pé nǹkan ṣe yín? Ẹ má sọ mọ́ṣáláṣí dòtẹ́ẹ̀lì fún wa. Ẹ má sọ dòtẹ́ẹ̀lì, ẹ má sọ dòtẹ́ẹ̀lì. Àbí ẹ má sọ dòtẹ́ẹ̀lì fún wa. Ẹ̀yin àfáà, ẹ bẹ̀rù Ọlọ́run. Wọléwọ̀de yín pẹ̀lú àwọn onífújì, àwọn olórin, ó ti ń pọ̀ jù. Ẹ fàdí ẹ̀yìn, ń tẹ́ ẹ gbé dání ó yàtọ̀ sí tiwọn, kò jọra wọn. Nígbà tí ń tẹ̀lé àwọn onífújì ń sìn, ṣé torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn, ẹ fẹ́ mú ọ lọ́rẹ̀ẹ́. Torí àfáà tó kọ́ mọ́ṣáláṣí ń sọ, ó ní òun àti olórin fújì àwọn ti dọmọ ìyá, àwọn ti kó lọ́rẹ̀ẹ́ nìkan, ọmọ ìyá làwọn, àṣírí ti ń pa wọn pọ̀. Òun tún jẹ́ àfáà fún àwọn jọmọ ìyá, ẹ̀hún jẹ́ kíní kan inú ìwú. Ẹ̀yin lè jẹ́ kí wọ́n rí iṣẹ́ aburú tí wọ́n ń ṣe láburú mọ́, wọn ò rí fújì kíkọ sí bàjẹ́ mọ́. Nígbà àwọn onífújì bẹ̀rẹ̀ fújì, àwọn onífújì obìnrin ní ó máa júbà níwájú wọn. Ṣé ẹ lè mọ ọmọ yín fún kó máa jó? Ọmọ yín lóbìnrin ẹ mú fún onífújì kó máa lọ jó. Ẹ fún àwọn ọmọ yín tó jọkùnrin kó máa lọ bá wọn lùlù, kó máa ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ sì bá yìí jẹ́ ẹ̀yin àfáà yìí. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Àwa sọ ti wá, Ọlọ́run jẹ́ ẹ gbọ́, Ọlọ́run jẹ́ ẹ gbà, Ọlọ́run jẹ́ ẹ gbọ́, Ọlọ́run jẹ́ ẹ gbà, Ọlọ́run jẹ́ ẹ gbọ́, Ọlọ́run jẹ́ ẹ gbà. Torí pé kí ni bẹ́ẹ̀ bá ṣe tẹ́ ẹ lówó ọ̀hún náà, ẹ kọ́ mọ́ṣáláṣí, ẹ gun mọ́tò, ẹ lọ ìlú òyìnbó, ẹ lọ Mọ́kà, ẹ lọ múra, ẹ wọ Gíní. Ẹ dákun, èwo làwọn ò lè ṣe nínú gbogbo ohun tí mo kálẹ̀ yìí? Èwo làwọn náà ò lè ṣe? Èwo làwọn náà máa ṣe nínú gbogbo ohun tí ẹ kálẹ̀ yìí? Tẹ́ni tó dé sọ̀rọ̀ ayé yẹn yẹyẹ. Àwo sì yẹ pé rárá wa, àwọ̀ra wa ńlẹ̀, àfọ̀rọ̀ wa sípò ọ̀wọ̀. Ṣé bí ìtò kọ́ mọ́ṣáláṣí yìí náà ni mo rí fídíò kan iwájú olórin kan tó joyè ẹbọ níjẹ̀bú, òun ló dúró sí báyìí tó ń dọ̀bálẹ̀ tó ń tẹ̀ kí yẹn. Onífújì
ṣàgbó onífújì olówó kan ní ṣe birthday ìwọ̀n invite onífújì yẹn kó wá kọrin onífújì ẹlẹ́bọ yẹn àwọn àáfàá tó lọ ọbẹ̀ wọ́n tún wá lọ síwájú onífújì lórí stage ibi títí ń kọrin lọ́wọ́ tún kì wọ́n láwọn àáfàá wọ̀nyí náà àtúndé ni wọ́n ti ń ná owó báyìí béèlì fún onífújì láàfáàfáà ẹ ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ ń ṣòṣì ní òwe bá jẹ pẹ̀lú ara yín tó lè fẹ́ lówó ó dá owó lẹ̀ wá ní nígbà tí wàá lówó ọ̀hún ṣẹlẹ̀ jórí màálù kan tán ṣẹlẹ̀ pọ́n dídí màálù jẹ ń tẹ́ bá jẹ làwa náà ń jẹ ṣùtọ́ kí lẹ jẹ táwa ò lè jẹ ẹ kò yẹ pẹ̀lú ara yín ẹ bẹ̀ sí ara yín jẹ ẹ bàlùkìyàmọ̀ tẹ́ ẹ dé sí jẹ nígbà bá bàlùkìyàmọ̀ jẹ pé lẹ fẹ́ dé sí ẹ sì ṣì àwọn ará bíi lọ́nà ẹ bá yìí wọn jẹ ẹ ṣì wọn lẹ́nu ẹ̀jẹ̀ kọ́ dọ́lọ́hún mọ̀ ọlọ́run bí yín òyìn àfáwọn yìí lẹ̀ yorùbá yìí àwa sọ tiwa àwa ń gbìyànjú tiwa à ń sọ olùjẹ gbọ́ olùbáwa yín padà yóò yín padà yóò jẹ gbọ́ yóò yín padà yóò jẹ gbọ́ gbogbo àwọn tí ń tẹ̀lé yín olùbáwa já wọn kò lẹ́yìn yín o yóò já wọn kò lẹ́yìn yín yóò jẹ́ kó lè rí wá sí àwọn afáàsùn náà gbọ́ yóò jẹ́ kí wá sí àwọn afáàsùn náà lápá nù gbèsè ayé wọn tó lè ti ba nǹkan jẹ́ o ẹ ti sọ gbogbo ẹ̀ dídàkúdà o ẹ ti da gbogbo ẹ̀rú olùbáwa yín padà o ó burú jáì o mọ́ṣáláṣí ilé ọlọ́run ká wá sọ àyè kan nínú mọ́ṣáláṣí wa lórúkọ onífújì ó burú jáì o olórin ọ̀bàyéjẹ́ ká máa forí ẹ̀ sọ ẹ ti fìlànà búlé lẹ̀ nìyẹn tẹ́lùmí náà bá wa kọ́ mọ́ṣáláṣí òun náà ti wo onífújì kan tí ó ti forí ẹ̀ sọ tẹ́yàn kan bá sì dá bàjẹ́ kan lẹ̀ nínú Islam gbogbo ẹni tó bá ti ń ṣerú bàjẹ́ yẹn yóò máa ní commission lórí wọn commission lórí wọn onífújì náà sọ pé orúkọ òun tẹ́ ẹ fi sọ ààyè yẹn kì í ṣe orúkọ òun orúkọ ọ̀gá òun ni àti gbogbo onífújì la ilaha illallah mọ́ṣáláṣí ilé ọlọ́run ẹ̀yin àfa ọlọ́run bí yẹn ẹ lè yí padà ẹ̀yin èèyàn wa àwọn àfa súnà wọn ni kẹ́ máa gbọ́ wá sí wọn àwọn ni kẹ́ máa gbọ́rọ̀ wọn àwọn ni wọ́n ní sọ yín nù àwọn ìjọba ìjọba yín o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.